Ọ̀yọ́ là ń rí, Ọ̀yọ́ ò ní ṣe bí bàbá ẹnìkan. Mo kí gbogbo ọmọ Yorùbá ní lóko lẹ́yìn òde káàkiri àgbáńlá ayé ibikíbi tí a ti ń gbọ́ ìkànnì yìí. Orúkọ mi ni Adégòkè Àkànní, mo sì jẹ́ akọ́ṣẹ́mọṣẹ́ òǹpìtàn. Mo fẹ́ láti sọ díẹ̀ nínú ìtàn Yàyà Aládìkún. Ṣé ọ̀pọ̀lọpọ̀ ìlú ló wà lẹ́bàá Ọ̀yọ́ àtijọ́ tí àṣà Yorùbá kò sábà sọ nípa rẹ̀ mọ́? Lára àwọn ìlú díẹ̀ lápá gúúsù òkè ọya agbègbè náà ni Ọ̀gbọ̀nrọ̀, Àdìkún ìyẹn ìlú Aládìkún, Ìrẹsà, Igbọ́n, Ìjẹ̀rù, Ìgànná, Ìwàré, Àsìá, Ìdẹ́ẹ̀sẹ̀, Ẹdẹ àti àwọn mìíràn. Nínú ìtàn ìṣẹ̀dálẹ̀ àwọn mìíràn nínú wọn sọ pé àti Ilé Ifẹ̀ ni wọ́n ti wá, nígbà tí a sì dá àwọn mìíràn sílẹ̀ nípasẹ̀ ẹnìkan láti Ọ̀yọ́, tàbí àwọn ìlú tí wọ́n dìde lẹ́yìn ìgbà tí Ọ̀yọ́ Ilé ti tú. Àwọn àkọsílẹ̀ wọ̀nyí wà nínú ìwé tí ẹni ọ̀wọ̀ Rev. Samuel Johnson kọ ní ọdún 1921 tí a pè ní History of the Yorùbás, àti èyí tí ọ̀jọ̀gbọ́n Banji Akíntóyè kọ ní ọdún 2010 tí a pè àkọlé rẹ̀ ní History of the Yorùbá People. Aládìkún Yàyè ó jẹ́ ọba aládé láti ìṣẹ̀ǹbáyé ní ìlú Aládìkún lẹ́bàá Ọ̀yọ́ Ilé. Ọ̀nà mẹ́ta ni ó tẹ̀dó sí kí ó tó dé ìlú Elégbò lẹ́bàá Àgọ́ Ọ̀já. Láti Igbó Aládìkún ìyẹn Talódan ní ìlú rẹ̀ lẹ́bàá Ọ̀yọ́ Ilé, ó wá sí Igbó Òrìṣà, ibẹ̀ ni ó ti lò àkókò díẹ̀. Láti Igbó Òrìṣà ló ti wá sí ìlú Elégbò, ibi tí Àtìbà Aláàfin Àtìbà tó jẹ nílùú Ọ̀yọ́ ní àkọ́kọ́ tó ti wá bá ní ọdún 1792, ìyẹn 100 ọdún mẹ́ta ó lé ọgbọ̀n 330 years ago. Ní àsìkò tí Àtìbà tí ó wá bá Aládìkún níbi tí ó tẹ̀gbó sí ní ìlú Elégbò, ó mọ àjọṣepọ̀ tó wà láàrin Aládìkún àti àwọn Aláàfin ní Ọ̀yọ́ Ilé, pé àjọṣepọ̀ wọn ó dánmọ́rán ni, jọ máa kẹ́gbẹ́ gẹ́gẹ́ bí ọ̀rẹ́. Ní kété tí Àtìbà gbọ́ pé Aládìkún dé sí ẹ̀bá ibi tó wà, ó lọ láti lọ rí Aládìkún. Ṣé ibi tí Àtìbà wà tẹ́lẹ̀ ní ìlú Akétàn, ìlú ìyá rẹ̀ ló wà nígbà tí Ọ̀yọ́ Ilé fi tú? Ó sì jẹ́ ti Ọ̀yọ́ Ìpò, ó jẹ́ Ọ̀yọ́ Ìpò. Ọ̀nà mẹ́rin bí agbègbè mẹ́rin àbí ẹkùn mẹ́rin ni a pín Ọ̀yọ́ àtijọ́ sí, ìyẹn Old Ọ̀yọ́ Empire tí Aláàfin ṣe àkóso rẹ̀. Ó ní ẹkùn ọ̀tún, ẹkùn òsì, Ìbọ̀lọ́ àti Èpò, tí ó di ìlú Ọ̀yọ́ lónìí. Ibẹ̀ ni Àtìbà ní Àgọ́ Ọ̀já pàgọ́ sí ní ẹ̀bá Elégbò. Àwọn ìlú yòókù tí Àtìbà kó papọ̀ láti di ìlú Ọ̀yọ́ lónìí, àwọn ní ìlú Akétàn, Ìdódẹ, Òjòǹgbòdú, Àgọ́, Agódóńgbó, Jàbàtà, Kíyèsẹ́ní, Ìṣẹ̀kẹ̀ àti àwọn ọ̀pọ̀lọpọ̀ mìíràn bẹ́ẹ̀ tí ààyè ò gbà mí láti dárúkọ. Àwọn ìlú wọ̀nyí ló di ní Àtìbà kó darapọ̀ tó di ìlú Ọ̀yọ́. Nígbà tí Àtìbà ń dá ìlú Ọ̀yọ́ tuntun yìí sílẹ̀ ní ọdún 1837, ó replicate gbogbo ohun tó wà ní Ọ̀yọ́ àtijọ́, ẹni pé gbogbo structure tó wà ní Ọ̀yọ́ àtijọ́, Ọ̀yọ́ Ilé náà ló dá sílẹ̀ lọ́yọ́. Ààfin ọba àti ọjà ọba wà níwájú ààfin tí a ń pè ní Àkẹ̀sán, bẹ́ẹ̀ náà ló wà nílùú Ọ̀yọ́ lónìí. Ìlú Kòso náà wà lára ibi tí ó wà ní Ọ̀yọ́ Ilé tó sì wà níbí lónìí, àti àwọn quarters tó kù bíi Aṣọ̀run àti àwọn míì bẹ́ẹ̀ bẹ́ẹ̀. Ṣùgbọ́n nígbà tí Àtìbà fẹ́ jẹ ọba, adé Aládìkún òun ni a gbà
fún ọba Àtìbà wípé gẹ́gẹ́ bí ọba Aládìkún fi adé yìí yẹ sí wípé ó fẹ́ láti dé ipò àwọn baba ńlá rẹ̀. Aládìkún yọ̀ǹda adé yìí fún un títí ó fi di òní olónìí ni o. Ọba Àtìbà wá fún Aládìkún ní ààyè láti ṣe àkóso agbègbè Kòso, pé gbogbo àwọn èèyàn yòókù tí ń bọ̀ láti ìlú Ọ̀yọ́ ilé kí Aládìkún máa ṣe alámòjútó wọn, máa ṣe àkóso wọn. Àwọn tí Aládìkún kó sòdí àwọn nìwọ̀nyí: Àjàgbọ́nràn, Aláàsùn, Alápinni, Ẹ̀kẹrin àti ẹni tí wọ́n padà mú mọ́ wọn tí ṣe Wọ́ngbà yìí ṣe ara wọn torí pé àbọ̀ rẹ̀ ni, ṣùgbọ́n a kó mọ́ wọn láti jẹ́ ara àwọn tí Aládìkún yóò máa ṣe àkóso lé lórí. Gbogbo awuyewuye tí ó ń lọ ní àkókò yìí pé Wọ́ngbà tó ní alákòóso Kòso kò í ṣe èyí tí ó rí bẹ́ẹ̀ rárá. Ìwé òfin Western Region gan ti là á kalẹ̀ gẹ́gẹ́ bí ẹni tí ìyẹn àkóso Kòso yóò ti rí, àti ẹni tó di ipò kan àti òmíràn mú. Lára àwọn tí yóò máa ṣe orò fún ọba Aláàfin mìíràn tí ó bá fẹ́ jẹ, òun ni a ti fi Ìyàyè ṣe alága. Ìyàyè ni alága bá àwọn tí yóò ṣe orò fún ọba tí ó bá jẹ. Gbogbo orò Kòso pátá Ìyàyè òun ni yóò ṣe. Àwọn orò mìíràn tí ẹ kù níbẹ̀ tí ẹ pé orò Mọ̀gbà tí Mọ̀gbà ó ṣe nípa pípa obì fún Ṣàngó àti láti ṣe àwọn ètùtù míì. Ṣùgbọ́n láti gbé adé lé ọba lórí àti àwọn ètùtù tí ó wà nídìí rẹ̀, Ìyàyè ni a fi fún gẹ́gẹ́ bí ó ti wà láti ìgbà tí Àtìbà ti jẹ ọba nílùú Ọ̀yọ́ tòní. Eléyìí ò fa awuyewuye, kò sì mú àríyànjiyàn kankan wá. Ó wà nínú ìwé àkọsílẹ̀ ti ìjọba àti ètò ìṣẹ̀dálẹ̀ Ọ̀yọ́ tòní. Ìlú Ọ̀yọ́ ò ní bàjẹ́, ilẹ̀ Yorùbá ò ní bàjẹ́. Ọlọ́run Elédùà yóò sì yan ọba tuntun, ọba rere, Aláàfin mìíràn fún wa tí ó máa ṣe alákòóso ìlú Ọ̀yọ́. Ọ̀yọ́ ò ní bàjẹ́, Ọ̀yọ́ ò ní dàrú, rere ni ojú Ọ̀yọ́ ó rí. Iwájú sì ni ọ̀pá ìbìtẹ̀ Ọ̀yọ́ yóò máa ré sí. Àmín àṣẹ. Àti ṣe bí Ọ̀yọ́ là ń rí, Ọ̀yọ́ ò ní ṣe bí bàbá ẹnì kọ̀ọ̀kan. Ọ̀gá mi mọ̀ ìdájọ́ dàbí ọ̀rọ̀ náà. Ǹjẹ́ ọ̀nà àbáyọ wà fún àwọn aráàlú? Kí ló dé wá jẹ́ kí local government tó máa fọ́ ọ́n sàn? Ọjọ́ ìṣe bí ẹni